ọbabìnrin Fọláṣadé Ògúnwùsì Fádàìró. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Mo wá fẹ́ rọ̀ yín kẹ́ máa wo Bisi Ológe show pẹ̀lú Bisi Ẹ̀dújọbí. Ẹ̀jẹ̀ bí dídè lórí gbogbo yìí, ọmọ olómi lẹ́nu, ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀ kankan, ìṣòro tí ó rí ọmọ ẹ̀mí tó mẹ́jọ wọn sábà ní orí ìgbórí tiẹ̀. Ìyá mi ìyàwó ẹ̀rọ ní sáìtì. Madam. Ìyá mi fàlí wéèrè pẹ̀lú ọkọ wọn. Màṣá! Ìyá inú ló. Wọ́n bá gbé kí mo tó sọ. Sani. Àìkẹ́kọ̀ọ́. Adẹ́rì àtàwa náà. Kẹ́mi bọ́lá ní oṣù ní wáìtì. Ọmọ mi ló ṣùọ̀. Lórí ìṣubú láíláí. Princess Madeira. Madam Saje. Ọwọ́ abẹ́rẹ́ lẹ́ẹ̀kan. Wọ́n ti bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó yà. Máa ti wà ní ọlọ́run. Ó yà àgbàgbà. Àyíká. Àṣẹ ọlọ́run. Ẹ máa pẹ́ ọ̀rọ̀ ọba tóbi. Jojo body beats. I cite you. She's stepping in. I am Customised. Saje ọmọ kẹ́tù ní wáìtì. Sanyeri, my brother. Sanyeri, my brother. All right, Madam Saje. Saje tí o lọ́gà. Fausa Balógun Alájà. Ẹ jáde lórí ẹsẹ̀ wa, wá táwọn àdúgbò ìdúró. Ẹ jẹ́ ká lè dúró lórí ẹsẹ̀ wa. Let us welcome our next celebrator. She's remembering our parents, people in death. Mama,
lórí màmá. Ó kí yín o. Alájà ìbílẹ̀ yọ. Ó kí ìyá wa Adéyọ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.